ṣẹlẹ̀ happen lórí fídíò tí gọ́vnà Seyi Makinde ṣe lánàá ta release. Mo wá fẹ́ gbé yín rìnrìn àjò tó tún lágbára, àwọn àṣírí míì tuntun tí mo fẹ́ kẹ́ wà wẹ́ nípa ẹ̀. Mo wá fẹ́ kẹ́ mọ̀ wípé gọ́vnà Seyi Makinde executive governor Ọ̀yọ́ state wọ́n ṣiṣẹ́ papọ̀ pẹ̀lú àwọn terrorists láti kógun ja Ọ̀yọ́ state and the rest of kóòtù àjíire ilẹ̀ Yorùbá tó kù. Nítorí wọ́n ń fẹ́ ba ìjọba bàbá Tinubu jẹ́, wọ́n bá Tinubu jà, wọ́n hate Igboho. Èyí ló mú gọ́vnà Seyi Makinde pàdé àpòpọ̀ pẹ̀lú àwọn Miyetti Allah cattle breeder, àwọn Fúlàní ẹ̀sìn tí Nigeria government tí wọ́n ti declare wọn as a terrorist group tí wọ́n wà lára àwọn tó ń finance terrorism nínú Nigeria. President wọn Bádéjọ ó wà pẹ̀lú EFCC lọ́wọ́lọ́wọ́ tó ń roast ẹ̀ lọ́wọ́ lórí pé wọ́n finance terrorism nínú Nigeria. Ṣùgbọ́n ó sáàdì gan ni wípé àwọn tí gọ́vnà Seyi Makinde tó pàdé àpòpọ̀ mọ́ nísìn láti wá pa ìran Yorùbá run nítorí àǹfààní ara ẹ̀. Kí ọ̀rọ̀ mi kó lè yé dáadáa, àwọn lẹ́tà tí Seyi Makinde tó rí àtìlé lórí tó fi ṣe fídíò press release yẹn tó fi ń condemn ọmọ Yorùbá fún terrorist, northern terrorist, òun ni mo fẹ́ kà fún yín. Ó yẹ farabalẹ̀ kẹ́gbọ́ mi. Miyetti Allah Cattle Breeders Association of Nigeria, Macban, Oyo State. His Excellency Engineer Oluseyi Abiodun Makinde, FNSE, Executive Governor, Oyo State, Governor's Office, Secretariat, Agodi, Ibadan. Your Excellency, sir, petition and complaint against threat of illegal quit notice and request for intervention to preserve peace in Igboho Kingdom and the state at large. I humbly greet Your Excellency and pray that Almighty Allah continues to grant you wisdom, strength, and success as you pilot the affairs of our dear Oyo State. I wish to respectively bring to Your Excellency's attention a development threatening the long-standing peaceful coexistence between Fulani settlers and our host community in Igboho Kingdom. Point àkọ́kọ́ tí mo kọ́kọ́ fẹ́ fi hàn yín bí. Àwọn Fulani terrorists yìí nínú lẹ́tà paragraph tí mo kà fún yín, wọ́n rìfásì sí ara wọn as Fulani settler. Madimu, point 1. Àwọn fúnra lára wọn júwe ara wọn pé arìnrìn àjò ni wọ́n kì í ṣe ara wa, wọ́n kì í ṣe ojúlówó ọmọ Yorùbá, arìnrìn àjò ni wọ́n bí wọ́n ṣe kọ nínú lẹ́tà yìí. Wọ́n dẹ̀ jẹ́ kó yé wa wípé our host community in Igboho Kingdom tó jẹ́ sí wípé Igboho town ó ṣe kí ni ó gba àlejò wọn. Igboho gbà wọ́n lálejò, Igboho town ó gbà wọ́n lálejò, arìnrìn àjò ni wọ́n ò claim pé ọmọ ilẹ̀ Igboho ni wọ́n Igboho town, wọn kì í ṣe ọmọ Ọ̀yọ́ tó já sí wípé wọ́n mọ ohun tí wọ́n ń ṣe. Ẹ jẹ́ àtẹ̀síwájú. Meeting at the Palace of Kabiyesi Igboho, Saturday 28th June 2026, at the invitation of the Palace of Kabiyesi of Igboho Kingdom. I and other Fulani stakeholders attended a peace meeting at the palace. Despite my ill health, I honored the invitation because of my commitment to peace. He continue. Ó wá tẹ̀síwájú bí ó ní, however, we will not accept threats. Ibi ni mo fẹ́ kó farabalẹ̀ kí fídíò tí Seyi Makinde ṣe lánàá kó lè yé àwọn nǹkan tí Miyetti Allah Macban, àwọn terrorists tí wọ́n demand lẹ́tà tọkọ sí ọ̀dọ̀ Seyi Makinde tí Seyi Makinde tó fi ṣe fídíò yẹn, nǹkan tó sọ rèé, wá farabalẹ̀ kó gbọ́. Wọ́n ní, however, we will not accept threat or an illegal quit notice from any individual, no matter how highly placed, when the chief security officer of the local government and the DPO of the local government are alive and actively handling security matters. Such actions can only destabilize the peace we have enjoyed over the years. In a view of the above, I most respectfully appeal to Your Excellency to A. Use your good office to call Mr. Sunday Igboho to order and advise him to allow the constitutionally established security agency to handle criminal matters. B. Direct all stakeholders to maintain peace and refrain from taking the law into their own hands to prevent breakdown of law and order. C. Grant us audience on behalf of Fulani stakeholders and chiefs in Igboho Kingdom to meet with you and reaffirm our support for your administration.
Your Excellency, sir, we have witnessed the infrastructural development and people-oriented policies of your government, and we pledge our loyalty and cooperation. Your Excellency, Fulani settlers in your state are peace-loving and contribute economically to the state. Any individual, Fulani or otherwise, found culpable of crime should be dealt with according to the laws of the Federal Republic of Nigeria. Yes. Ó pọ̀ jù báyìí lọ, ṣùgbọ́n ìwọ̀nba tó ṣe pàtàkì tí máa mú jáde ń bẹ nìyẹn. Wọ́n wá continue bí wọ́n ní, we thank you in advance for your prompt intervention. A stitch in time, they say, saves 9. May God bless you and your state. Yours faithfully, Alhaji Ibrahim Abubakar Jiji, Chairman. Wọ́n dẹ̀ wá sọ wípé wọ́n copy letter yìí sí His Royal Majesty Olúbàdàn of Ìbàdàn, His Royal Majesty Aláàfin of Ọ̀yọ́, His Royal Highness Alápàtà of Igboho, the Commissioner of Police Oyo State Command, the Director DSS Oyo State, the Commandant NSCDC Oyo State, the Executive Chairman Igboho, other relevant security bodies Oyo State. Non jẹ́ kó yé wa pé wọ́n ti copy ẹ̀ fún. Bọ̀ kí tó máa wá tẹ̀síwájú nínú ọ̀rọ̀ yẹn, jọ nítorí Ọlọ́run tẹ̀lé mi ó wá wo fídíò yìí. Wọ́n tó bá fẹ́ gbèlú wa mọ́ bọ̀ ń gbòòrò ká mọ ilé ẹ̀ ká mọ̀ nà rẹ̀. Anybody tá bá ti bánu forest criminal ni. Ọba orílẹ̀-èdè Fúlàní bá ṣe ìgbésẹ̀ ìgbésẹ̀ pé tí wọ́n bá táwọn kidnappers bá bá yẹn ní sábà mú yẹn wọ́n ló máa ń bá wọn bọ̀ wọ́n. Tí wọ́n bá ti kí nìkan wọ́n ló máa ń bá wọn ṣe pé nítorí àṣẹ máa dúró ìgbà yẹn wọ́n jẹ kúrò nígbà dáhùn ilẹ̀ láti gbé mẹ́jọ. Ọ̀gbẹ́ni ọ̀sẹ̀ ìjẹ́ kó ti dúró lórí tó ń gbọ́ yẹ. Ó dẹ̀ fún gbogbo ìgbìmọ̀ oníṣẹ́ àwọn anìkan ìgbìmọ̀ sẹ́lẹ̀ pẹ̀lú sẹ́lẹ̀ ìjẹ́ ìkàlẹ̀ síbẹ̀ lọ. Ó tó tó ṣe jẹ ìjẹ̀rẹ̀ ló tó sí pẹ̀lú area commander. Ìwà tó lè lọ pé òjò borí. Ó gbé ìṣẹ́ mọ́ ayé ìgbìmọ̀ ìjọba. Kábí ilé ìjọba máa lọ sílé ìwọ̀n àgbẹ̀lẹ̀ ìjọba àwọn ìṣẹ̀lẹ̀. Mo dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run pé ó lè rẹ̀. Thank you, sir. Ẹ ká máa lọ́ta ẹ̀jẹ̀ bàbá àti olóyè sọ̀rọ̀ lóde kan. Bàbá àtọmọ fẹ́ sọ̀rọ̀. Bàbá àtọmọ fẹ́ sọ̀rọ̀. There is no nationality in this country that Fulani have not visited them with terror. There is no nationality in this country. So if this terrorism continues, it is our fault, not the fault of the terrorists. Because that is their own business. That is what they are. That is their own definition. To kill, to steal and destroy and take over the land. So if all Nigerians will not unite and fight this common enemy, Fulanis have become terrorists. Killer Fulanis are the terrorists. And we must understand something. I read the press release issued by the Sultan of Sokoto. Hello. Ṣé fídíò yẹn yé yín dáadáa? Ṣé Sunday Adéyẹmọ Ìgbòho ṣe ṣì rántí ìgbà tó lọ sí palace yẹn? Tí wọ́n tú bí ejò, tó ń tú bí ejò báyìí. Àwọn Ìgbòho, àwọn ìlú Ìgbòho, àwọn ará ìlú Ìgbòho, àwọn ẹbí fámìlì wọn ni wọ́n pe ṣì Sunday Ìgbòho pé wọ́n jí àwọn méjì lọ, ìkan aláboyún àti èèyàn tó lọ pay ransom. Wọ́n dẹ̀ pa wọ́n. Èyí ló provoke ṣì Sunday Adéyẹmọ Ìgbòho. Jọ̀ọ́ tó bá jẹ́ ìwọ tó jójúlówó ọmọ kan tó kì í ṣe ọmọ àlè. Tí ó ṣe pé wọ́n fi nǹkan míì bá ìyá ẹ̀ sùn níbi kan tó wá dump ẹ̀ sí ilẹ̀ Yorùbá. Tó bá jẹ́ ojúlówó ọmọ kan tó wà ní position ṣe Sunday Adéyẹmọ Ìgbòho, ṣé nǹkan tí Ìgbòho ṣe yẹn tó jẹ́ pé ní ìlú ẹ̀ gangan ní ibi tó forí ẹ̀ sọ irú nǹkan bẹ́ẹ̀ yẹn ń ṣẹlẹ̀, ó lọ sí every other state, ó lọ protect wọn bẹ̀, ó wá ṣẹlẹ̀ ní igi imú ẹ̀ gangan, wọ́n wá díẹ̀, wọ́n fẹ́ mọ capacity ẹ̀, wọ́n fẹ́ mọ bó ṣe máa react, wọ́n mọ̀ ṣe ní ìlú Ìgbòho nínú territory níbi tó forí Ìgbòho sọlẹ̀ sí ní Ìgbòho town. Wọ́n wá jí àwọn èèyàn gbé, aláboyún wọ́n tún pa lẹ́yìn ìgbà tó gba ransom.
wọ́n wá fi lọ Ìgbòho wá lọ kì í ṣe pé ó dọ́wọ́ wú ó lọ sí palace kábíyèsí DSS wà ńbẹ̀ ọlọ́pàá wà ńbẹ̀ olórí àwọn Fúlàní ní Ìgbòho ńbẹ̀ ó wà ńbẹ̀ lẹ́yìn ìgbà tó ṣe yẹn ni wọ́n ṣẹ̀ wá ṣe meeting tí wọ́n fi ránṣẹ́ nísìn lọ sí ọ̀dọ̀ Seyi Makinde ó ní mo kà fún yín lẹ́ẹ̀kan yẹn ṣé ti rí wípé gbogbo nǹkan tí wọ́n sọ sí inú lẹ́tà tí wọ́n kọ òun lẹ rí tí Seyi Makinde executive governor Ọ̀yọ́ state òun lẹ rí tó ṣe kí ni tó sọ tó ṣe analysis ẹ̀ sí inú fídíò tẹ́ wò lánàá ìwọ tó bá ti wo fídíò yẹn sáré lọ wò ó dẹ̀ wà lórí Facebook náà lórí Ìyédárako web page ṣé ti rí game yẹn bó ṣe ń lọ now mo wá fẹ́ kẹ́ mọ̀ àwọn nǹkan tó yẹ kẹ́ mọ̀ sìn Governor Seyi Makinde tenure 8 years as executive governor Ọ̀yọ́ state ó máa parí ní next year May ó dẹ̀ fẹ́ become president àwọn terrorists financier àti olórí àwọn terrorism tó ń finance terrorism ní Nigeria the northern part leaders and elders àwọn ni wọ́n invite Seyi Makinde tí wọ́n ṣiṣẹ́ papọ̀ pẹ̀lú Seyi Makinde ẹ̀yin ọmọ Ọ̀yọ́ eré lẹ máa pè é láti sìn títí wọ May tí Seyi Makinde máa fi lọ ẹ pẹ̀lẹ́ ti yín o torí wọ́n jí ṣí ọ̀gbẹ́ àwọn northern the northern caliphate the northern cabal wọ́n sọ wípé kàkà kílẹ̀ kú ilẹ̀ aṣá pé Tinubu kò ní ṣe second time kò ń ṣe ilé ayé ìṣẹ́ wọn nígbà ó ṣẹ̀ṣẹ̀ máa gbọ́ wọ́n dẹ̀ mọ̀ wípé north kan ló kàn any candidate from the north ó máa lulẹ̀ pín ní kò ń ṣe àwọn ló kàn bí kẹjẹ́ ká yá ọ̀rọ̀ bàbá Tinubu lò wọ́n need another southerner láti fi counter Tinubu má ṣì mí gbọ́ o mi ò sọ wípé ìjọba bàbá Tinubu ó wà okay 1000% o mi ò ní kó dìbò fún mi dẹ̀ ní kó má dìbò fún wọn tó bá wọn ẹni kó ṣe ṣùgbọ́n mò ń advice ẹ má dọmọnù pẹ̀lú omi ìwẹ̀ ẹ má rárá fi balẹ̀. kí ni nǹkan tí Tinubu ṣe fún àwọn northern leaders and elders the cabal the northern caliphate tí wọ́n ní ńlá Tinubu ò gbọ́dọ̀ ṣe second term bá mi kọ́ tó bá mọ̀ síbi comment section kí ló ṣe àṣà ní nǹkan tó ṣe ẹ bèrè lọ́wọ́ northern so far so good from my own little finance àwọn nǹkan tí àwọn northern cabal sọ wípé Tinubu ò gbọ́dọ̀ ṣe second term ó ní wípé gbogbo ibi tí wọ́n ti ń kó owó tó fi mú Nàìjíríà tó ń kó owó tó ń pín láàrin ara wọn gbogbo bẹ̀ ní Tinubu tó ti block subsidy tí gbogbo èèyàn ń pariwo àwọn the same set of people yìí ni wọ́n ń kó owó yẹn ò jáde ìkẹta wọ́n believe pé muslim ticket ó máa favour wọn láti islamize Nàìjíríà kan declare